wọ́n ti kó bá Sanwo-Olu lọ́dọ̀ Tinubu o, yóò ṣòro kó tó bọ́ níbẹ̀. Inú oṣù kẹsàn-án ọdún 2018 bí ìgbà pé ogun dé ní ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀ ni ọ̀rọ̀ náà sì kárí gbogbo Nàìjíríà pàápàá. Gómìnà Èkó ìgbà náà Akínwùmí Àǹbọ̀dé ló ní Ṣòro. Ó ti ń ṣèjọba bọ̀ láti ọdún 2015 àsìkò sì ti tún súnmọ́ láti gbáradì fún ìdìbò sáà kejì tọdún 2019. Òun náà sì ti múra sílẹ̀. Ṣé ó ti mọ̀ pé kò sí ewu lẹ́gbẹ̀rin ẹ̀kọ́? Àfi bí ifá òṣèlú tó wà ní àdúgbò kan tí wọ́n ń pè ní Bọ́dílọ́n lẹ́kọ̀ọ́ ṣe kọ̀ tí kò fọ́re. Bí wọ́n ṣe ń sọ pẹ̀lẹ́mọ́lẹ̀ ní kinní náà ń dojú dé, bẹ́ẹ̀ ni wọ́n ń tún dà tí kò sì sí ojú sókè. Gbogbo àwọn babaláwo òṣèlú tí wọ́n sì ń wo ojú ọpọ́n ifá náà ni wọ́n ti mọ̀ pé kinní yìí ò fọ́re o. Wọ́n ní Àǹbọ̀dé kò ní ṣe sáà kejì. Àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú ní kí Àǹbọ̀dé tètè kó orógbó kókó obì kó lọ́ọ́ fi bọ òrìṣà òṣèlú ní Bọ́dílọ́n. Àmọ́ òun kò mọ̀ pé ọ̀rọ̀ náà le tó bẹ́ẹ̀. Ó gbọ́ rírú ẹbọ kò rú. Ó pe fálékèé, ó pe ọ̀pẹ̀lẹ̀ lólè. Ó ní kò sí òòṣà kan tí gbé ni bí kò ṣe orí ẹni. Ní gbogbo ìgbà tí òun fi ń ṣèjọba ló ti tásẹ̀ àgẹ̀rẹ̀, kò sì mọ̀, bẹ́ẹ̀ ni kò rẹ́ni sọ fún un. Àwọn tó sì sọ fún un, òun náà kò gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Ó ní òun ni gómìnà, gbogbo agbára ìjọba Èkó ló wà lọ́wọ́ òun. Ohun tí òun bá sì fẹ́ lòun lè fi jọba òun ṣe. Kò burú kò bàjẹ́, bẹ́ẹ̀ ni wọ́n ní ifá Èkó sọ, tó sì lérí pé àwọn yóò tún pàdé níbi tí àwọn tijọ́ máa ń pàdé. Nígbà náà ni ẹ̀kọ́ yóò fi ojú mímu hàn. Bóyá àkọ̀ ló lágbára jù ní o, bóyá idà tí wọ́n ti bọnú ẹ̀ ní o. Nígbà tó bá yá, ojú gbogbo àwọn ni yóò ṣe. Wọ́n ní 2018 bá dé lóòótọ́, àsìkò tí wọn yóò dìbò abẹ́lé nínú ẹgbẹ́ APC, tí wọn yóò sì fa ẹni tó bá fẹ́ lu ipò gómìnà kalẹ̀ láàrin wọn. Bó bá jẹ́ nǹkan lọ bó ti yẹ kó lọ ni, kò gbọ́dọ̀ sí ìbò abẹ́lé, nítorí kò sẹ́ni tí bá gómìnà dupò tí kò bá tí ì lọ sáà kejì pé ẹnu kí wọ́n pàdé kí wọ́n kàn fa ọwọ́ ẹ̀ sókè lásán ni. Àfi bọ́mọ ọkùnrin kan ti jáde tó lóun náà fẹ́ ṣe gómìnà Èkó. Ǹjẹ́ táwa nìyẹn? Wọ́n ní Babájídé Sanwo-Olu ló ń jẹ́. Ẹ̀rín ni Àǹbọ̀dé rín tó sì bẹ̀rẹ̀ sí kí ifá tiẹ̀ pé gbẹrẹfu máa fọ̀rọ̀ yìí mu tábà. Gbẹrẹfu ọmọ kékeré ló fẹ́ gbapò gómìnà lọ́wọ́ mi. Gbẹrẹfu máa fọ̀rọ̀ yìí mu tábà. Gbẹrẹfu. Ìdí tí ọkùnrin náà fi sọ̀rọ̀ ọ̀hún dàwàdà bẹ́ẹ̀ ni pé ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ ẹ̀ ní Sanwo-Olu ṣe. Ọ̀gá àgbà ní iléeṣẹ́ tó ń rí sí ìdàgbàsókè àti dúkìá Èkó ni MD ní Lagos State Development and Property Corporation. Kí tiẹ̀ ṣe kọmíṣánná, báwo ni irú ọmọọṣẹ́ bẹ́ẹ̀ yóò ṣe dìde tí ó ní òun fẹ́ kojú òun? Òun kò mọ̀ pé ìròmi tó ń jó lókè odò, ìrúnmọlẹ̀ tó ń lùlù fún ó wà nísàlẹ̀ omi. Bí ajá bá sì lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ́. Nítorí ní tòdodo gbogbo àwọn tí wọ́n ń pè ní Governors Advisory Council GAC, ẹgbẹ́ tí wọ́n fi ń darí ìjọba Èkó, ni wọ́n ti fohùn ṣọ̀kan pé àwọn kò fẹ́ Àǹbọ̀dé mọ́, ẹlòmíì làwọn fẹ́ mú. Àwọn ni wọ́n sì mú Sanwo-Olu. Ṣùgbọ́n ní gbogbo ìgbà náà Àǹbọ̀dé sì ń rò pé ọ̀gá òun Bọ́lá Ahmed Tinubu, ifá tó ti ń gbẹnu àwọn babaláwo sọ̀rọ̀ láti ọjọ́ yìí, kò jẹ́ lọ́wọ́ sí irú nǹkan bẹ́ẹ̀ fóun. Nítòótọ́ àwọn tí wọ́n mọ eré egéle tó wà nídìí òṣèlú tí wọ́n sì fẹ́ràn Àǹbọ̀dé sọ fún un pé kó lọ bá ọ̀gá ẹ̀ o. Bẹ́ẹ̀ lọ̀gá ẹ̀ ń sọ pé òun àtàwọn ará ẹ̀ ní o, kó lọ yanjú ọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ wọn. Báwọn èèyàn sì lọ tí wọ́n lọ bẹ Tinubu lórí ọ̀rọ̀ yìí náà, ohun tó ń sọ ni pé òun kò mọ kinní kan, àwọn tí Àǹbọ̀dé ṣẹ̀ ni. Àfi nígbà tí wọ́n ní kẹ́ni tó bá fẹ́ du ipò gómìnà Èkó lọ gba fọ́ọ̀mù, tí Àǹbọ̀dé gbà, tí Sanwo-Olu náà sì gbà. Ìgbà yẹn ni ọkùnrin ará Ẹ̀pẹ́ náà tó mọ̀ pé ọ̀rọ̀ yìí ń kọjá erémọdé o, ó ti ń di ohun tí àwọn àgbàlagbà ń torí ẹ̀ péjọ. Ní ọjọ́ 22 oṣù kẹsàn-án 2018, àwọn GAC yìí ṣèpàdé. Bọ́dílọ́n ni wọ́n ti ṣe ìpàdé náà lálẹ́ nílé Tinubu. Níbẹ̀ ni wọ́n sì ti jáde tí wọ́n kéde fún gbogbo ayé pé
àwọn tí wọ́n bá fẹ́ du ipò gómìnà Èkó yóò pàdé láti díje ni o, kò sí pé àwọn yóò fa ẹnikẹ́ni kalẹ̀. Ní ìdí Àǹbọ̀dé bá domi, ó sáré ó sì bẹ̀rẹ̀ kàmpéènì lójijì nítorí àwọn èèyàn sọ fún un pé bí kò bá tètè máa kàmpéènì kiri láàrin àwọn ọmọ ẹgbẹ́ tó ń bọ̀ wá dìbò abẹ́lé, ọ̀rọ̀ náà lè bó ti o. Àwọn tí wọ́n gbọ́n mọ̀ pé àgbàdo inú ìgò ni adìẹ Àǹbọ̀dé fẹ́ ṣàjẹ yóò kàn kún ara ẹ̀ lẹ́yìn lásán ni, àbí nígbà tó bá ń fi ẹnu ṣá ìgò tí kò sinmi. Àǹbọ̀dé ti wá gbọ́ nípa àwọn tó ń ṣe òun tí wọ́n sì ń ṣe àtìlẹ́yìn fún Sanwo-Olu. Àwọn ọmọ ẹgbẹ́ GAC ni àwọn bíi James Ọdúnbàkú bàbá ètò, Tajudeen Olùsì, Túndé Samuel, Ọlọ́runfúnmi Báṣọ̀rin, Anthony Adéfúyè àtàwọn tó kù wọn. Wọ́n sì dárúkọ ọkùnrin kan náà o, Táyọ̀ Àyìndé DSS lẹ́yìn Tinubu tẹ́lẹ̀ pé òun láṣojú ọ̀gá wọn fúnra ẹ̀. Ohun tó jẹ́ kí Àǹbọ̀dé fi ìbínú jáde lọ́jọ́ tí ìbò abẹ́lé náà kù ọjọ́ mẹ́ta nìyẹn. Lọ́jọ́ náà Àǹbọ̀dé kó Tinubu pọ̀ mọ́ àwọn GAC, ó ní ìranù ní gbogbo wọn ń bá kiri àti pé ọ̀dàlẹ̀ lásán ni wọ́n. Owó Èkó tí òun kò jẹ́ kí wọ́n rí kó tàbí kí wọ́n máa ná bó ṣe wù wọ́n ni wọ́n ṣe fẹ́ gba ipò náà lọ́wọ́ òun. Ó ní ẹ̀sìn alátọ̀sí kò sí lọ́wọ́ Òkóbó àti pé ó yẹ ẹni gbogbo kó dín owó alágbàfọ̀ kù, ṣé bíi tí a tọ̀ lé wa ni. Ó ní bí wọn yóò bá tilẹ̀ gba ipò gómìnà lọ́wọ́ òun, ṣé èèyàn bíi Sanwo-Olu yìí ni wọn yóò wá fi rọ́pò òun ni. Ó ní kí àwọn ará Èkó àti àwọn ọmọ ẹgbẹ́ ACN tí wọ́n fẹ́ dìbò wá gbọ́ o pé Sanwo-Olu tí àwọn kan fẹ́ gbélé wọn lórí yìí pé tẹ̀wọ̀n dé kan ni o, ó ti ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà kí wọ́n tó jù ú padà wá sílé o. Ó ní ìyẹn kò tiẹ̀ ṣe kinní kan torí ẹni bá ṣe é ni yóò fojú ara ẹ̀ rí, ṣùgbọ́n pé èyí tó burú tó yẹ kí gbogbo àwọn tí wọ́n fẹ́ fipá gbé ọmọkùnrin náà lé Èkó lórí mọ̀ ni pé Sanwo-Olu yìí kò gbádùn o, ó ní skánskán. Àǹbọ̀dé ní Sanwo-Olu lárùn ọpọlọ, wọ́n sì ti wò ó lọ́sibítù Arò ní Abẹ́òkúta rí. Lásìkò tí Àǹbọ̀dé ń sọ̀rọ̀ yìí, ìbò abẹ́lé ti kù ọjọ́ mẹ́ta. Ohun táwọn èèyàn tó fẹ́ dìbò sì ń sọ láàrin ara wọn nìyẹn, tí wọ́n ń béèrè pé ṣé lóòótọ́ lẹni tí ọ̀gá fà kalẹ̀ yìí lárùn ọpọlọ. Nígbà tí ọ̀rọ̀ fẹ́ dariwo, Tinubu fúnra ẹ̀ jáde lọ́jọ́ Sunday 30 oṣù kẹsàn-án 2018 ló bá sọ pé kò sí kinní kan tí àwọn ṣe fẹ́ yọ Àǹbọ̀dé ju pé ó ti kúrò lójú ọ̀nà ìdàgbàsókè tí àwọn là sílẹ̀ fún Èkó lọ. Kò sì sí ohun tó lè dá Èkó padà sí ọ̀nà rere náà ju kí Àǹbọ̀dé lọ. Nídìí òṣèlú Èkó, ọ̀pá kan ni Fúlàní fi ń da igba màálù. Ẹni tó bá sì ju ni lọ ó lè ju ni nù pátápátá. Tinubu kò kúkú sọ jù bẹ́ẹ̀ lọ. Nígbà tó sì di ọjọ́ 3 oṣù kẹwàá 2018 tí wọ́n débi ìdìbò, kíá ni wọ́n fìbò yọ Àǹbọ̀dé dànù. Wọ́n ní kò lè ṣe gómìnà Èkó mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n yọ bí ẹni tó yọ jìgá tí wọ́n sì ní kó lọ jókòó jẹ́ èyí tó ṣe ti tó. Ṣùgbọ́n àwọn kan sọ nígbà náà o, wọ́n ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pàṣán tí wọ́n fi na ìyáálé ni o, ó wà lókè àjà fún ìyàwó kí ìyàwó ṣọ́ra ẹ̀ gidigidi ni. Àwọn yìí ń sọ pé nídìí òṣèlú Èkó ẹnìkan kì í mọ oore ọmọ òkú ṣe ni o. Bí ẹ bá jọ ń lọ tí o bá tì í síwájú, wọn á ní o tì í síwájú kó lè jẹ́ òun lẹ́ranko burúkú àkọ́kọ́ pàjẹ́ lọ́nà ni. Bó o bá fi í sàárín, wọn á ní o fi í sí àárín kí o lè máa jìn ín lẹ́sẹ̀ ni. Bí o sì fi sẹ́yìn, wọn á ní o fi í sẹ́yìn lóhun nìkan káwọn gbọ́mọgbọ́mọ lè gbé e lọ ni. Pé yóò ṣòro kéèyàn tó rí Tinubu sìn fọ́dún 7 láì fẹsẹ̀ kọ. Ọ̀rọ̀ tí àwọn yìí sọ nígbà náà ló wá jọ pé ó ti ń ṣe yìí o. Àfàìmọ̀ kó má ṣe pé Sanwo-Olu ti há sọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀, tàbí kó jẹ́ pé ó ti sáré kẹ̀kẹ́ ó sì ti kọlu mọ́tò akọ́yọyọ tó ń bọ̀ lórí eré. Gbogbo ọ̀nà lọkùnrin náà ń gbà báyìí láti tu ọ̀gá ẹ̀ lójú kí wọ́n forí ohun yòówù tó bá ṣe yìí. Àmọ́ ó dàbí pé ẹ̀yìn igbá ló yín gbàdo sí. Kò sì jọ pé aṣọ fẹ́ bá ọmọ yẹ ẹ̀ mọ́. Ó dàbí pé ọmọ yẹ Sanwo-Olu ti rìn hòhò wọjà. Ẹni tí yóò wò ó sàn yóò sì ṣe kó tó jẹ. Kí ni Sanwo-Olu wá ṣe? Kí ló ṣe fọ́gá àwọn àgbà yìí? Ohun tí ọ̀pọ̀ ń béèrè gan nìyẹn. Ìdí ni pé púpọ̀ èèyàn ló mọ Sanwo-Olu pé ohun tí wọ́n fi ẹlẹ́mọ̀ṣọ́ ẹ̀ṣọ́ ló ń ṣọ́ o. Kì í kọjá àyè ara ẹ̀ rárá.
àwọn tí wọ́n mọ gómìnà Èkó yìí mọ̀ pé kò sí ohunkóhun tó lè lọ bá a fún, yóò sọ pé kí ẹ kọ́kọ́ lọ sọ fún aṣíwájú ni. Bí o kò bá wá mọ aṣíwájú, ọ̀rọ̀ náà kò ṣeé ṣe nìyẹn. Wọ́n ní bí ọkùnrin náà sì ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ tí èèyàn kan bá pariwo níta pé aṣíwájú ń bọ̀, ìgbẹ́ náà yóò gbẹmọ Sanwó-Olu nídìí ni o. Bẹ́ẹ̀ wọ́n ní olówó ẹni kì í rorò kó ní kẹ́ni máṣu, kì í ṣe bíi ti Sanwó-Olu àti Tinubu o. Alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú pa á, ká má tí ì wá sọ ọ̀pọ̀lọ́ tó nu ara ẹ̀ mọ́lẹ̀ kí ikú tó dé rárá. Ohun téèyàn lè sọ sí ọ̀rọ̀ ọmọkùnrin yìí nìyẹn, torí jẹ́jẹ́ ẹ̀ ló ń lọ, àgàgà bí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ ọ̀gá wọn. Ìyẹn làwọn èèyàn kò ṣe tètè mọ̀ pé wọ́n ń bá gómìnà Èkó yìí jà, àfi nígbà tí ọ̀rọ̀ Mudashiru Ọbaṣá ṣẹlẹ̀ tí Tinubu sì bínú rọgbọndàn. Kí ó tó di pé wọ́n yọ Ọbaṣá gẹ́gẹ́ bí olórí ilé ìgbìmọ̀ asòfin Èkó yìí, lọ́kùnrin náà ti ń gun Sanwó-Olu gàràgàrà. Sanwó-Olu kò sì jẹ́ kinní kan lójú ẹ̀. Ní gbogbo ìgbà ló máa ń fẹ́ fi hàn pé kò jẹ́ nǹkan kan. Àwọn èèyàn kọ́kọ́ rò pé nítorí tó fẹ́ du ipò gómìnà ni. Nígbà tí ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ asòfin yìí ṣẹlẹ̀ ni wọ́n tó mọ̀ pé ọ̀rọ̀ náà jù bẹ́ẹ̀ lọ. Àwọn asòfin ti yọ Ọbaṣá dànù, gbogbo wọn ló sì yọ. Tinubu gbé ìgbìmọ̀ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Bísí Àkàndé àti Páyọ̀sí Akínyẹ̀lú rẹ̀ dìde. Wọ́n ní kí Ọbaṣá àti Mojísọ́lá Mẹ̀rẹ́ndà tí wọ́n fi rọ́pò ẹ̀ máa lọ, kí wọ́n mú olórí ilé ìgbìmọ̀ asòfin tuntun míì. Ọbaṣá lòun ò gbà. Àwọn èèyàn sì wòye pé kí ló lè ṣe Ọbaṣá tí yóò máa gbó bàbá Àkàndé àti Ọ̀ṣọ́bà lẹ́nu. Àwọn ò sì tètè mọ̀ pé Tinubu ló wà lẹ́yìn Ọbaṣá. Bẹ́ẹ̀ ni wọ́n dá Ọbaṣá padà ní gbogbo ọ̀nà. Nígbà tí àwọn asòfin tó kù sì ń bínú, Tinubu pè wọ́n sí Àbújá níbi tó ti hàn tí wọ́n sì gbọ́ dáadáa pé wọ́n rí ọwọ́ Sanwó-Olu yìí nínú ọ̀rọ̀ Ọbaṣá, ní ọ̀gá kò ṣe gbà fún gbogbo wọn. Èyí fi hàn pé Sanwó-Olu gan ni wọ́n ń bá jà. Kí ló wáá ṣe? Bí ẹ bá rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí Àtíkù Abubakar pariwo jáde pé òun kò mọ Sanwó-Olu rí o, kò sì fóun lówó kankan o, òun kò sì mọ obìnrin kan tí wọ́n láwọn EFCC ń wá náà rí. Tí àwọn èèyàn Peter Obi náà ń sọ̀rọ̀ pé òun náà kò mọ kinní kan nínú ọ̀rọ̀ tí wọ́n ń gbé kiri pé Sanwó-Olu fóun lówó. Ohun tó ṣẹlẹ̀ gan nìyẹn o. Wọ́n ní nígbà tí ìbò 2023 yẹn ń lọ, Sanwó-Olu fowó ránṣẹ́ sí Àtíkù, owó Èkó, bẹ́ẹ̀ ló sì tún fún Peter Obi náà lówó. Ohun táwọn ọmọ Tinubu wá ń sọ ni pé bí ikú ilé ò pa ni tó dé kò lè pa ni, ọ̀tá bí ọ̀rẹ́ ni Sanwó-Olu jẹ́ sí Tinubu. Wọ́n ní bí kò bá jẹ́ bẹ́ẹ̀, báwo ni Sanwó-Olu yóò ṣe máa jẹ oúnjẹ Èkó, tí yóò máa mu omi Èkó, tó sì jẹ́ aṣíwájú ló fún un ní gbogbo ẹ̀, tí yóò tún máa wá gbẹ̀yìn gbẹ́ kòtò sílẹ̀ fún aṣíwájú ọ̀hún. Àwọn tí wọ́n mọ ohun tó ń lọ ní ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ rárá o. Pé nígbà tí kì í ṣe pé èèyàn ń ṣe wèrè, kí ni Sanwó-Olu fẹ́ rí gbà lọ́wọ́ Àtíkù tàbí Òbí tí yóò wá fi kẹ̀yìn sí Tinubu? Wọ́n ní àwọn tí wọ́n fẹ́ pa á, àwọn tí wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ nítorí ìtara wọn ni wọ́n ń gbé ọ̀rọ̀ náà kiri. Ṣé ẹ wá mọ̀ pé bí ayé kò bá rí, wọn kì í wí o. Ó kàn jẹ́ pé ọ̀rọ̀ òkèèrè bí kò bá pẹ̀dín yóò pèlé ni. Kíní kan ṣẹlẹ̀ tó mú ìfura dání lóòótọ́, ṣùgbọ́n tí kì í ṣe báwọn èèyàn ṣe ń gbé e kiri. Lásìkò ìbò ọdún 2023 náà ni, nígbà tí wọ́n dìbò ààrẹ ní ọjọ́ 25 oṣù kejì ọdún náà, tí Peter Obi na Bọ́lá Tinubu lẹ́kọ̀ọ́, wàhálà kékeré kọ́ ló dá sílẹ̀ o. Ìbò 8,452 582,000 ni Obi ní. Tinubu sì ní 8,452 572,000. Bẹ́ẹ̀ àwọn èèyàn gbà pé wọ́n tilẹ̀ tún ṣòjóró sí kinní náà ni. Ohun tí Peter Obi fi ju Tinubu lọ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Níbi tí wàhálà ti dé nìyẹn, ọ̀rọ̀ náà sì kó gìrìgìrì bá Sanwó-Olu, ó kó ṣìbáṣìbó bá a. Nítorí bí wọ́n bá dìbò ti gómìnà bí wọ́n ṣe dìbò ààrẹ yẹn, Sanwó-Olu jábọ́ nìyẹn o. Àsìkò náà làwọn kan gbà á nímọ̀ràn pé wọ́n lè bá a fi owó ṣe tí yóò fi da àárín àwọn PDP àti Labour rú, tí ìbò tí wọn yóò ní kò fi ní tó tiẹ̀. Bóyá ni kò jẹ́ ibi tí owó Sanwó-Olu ti dé àárín àwọn PDP àti Labour nìyẹn o. Ọmọbìnrin kan ni wọ́n ní wọ́n fi owó náà rán pé òun ló dàbí alárinà, Aisha Achimugu, ẹni tí wọ́n ní ó súnmọ́ Sanwó-Olu dáadáa. Òun ni wọ́n ló ṣètò owó náà fáwọn Àtíkù àti Òbí. Òun ni àwọn EFCC ti láwọn ń wá yẹn o. Lóòótọ́ nígbà tí Awolu
tí Àtíkù sọ̀rọ̀ tí Òbí náà rojọ́ pé kí wọ́n má wé ọ̀rọ̀ tí kò kan àwọn mọ́ àwọn lẹ́sẹ̀. EFCC jáde pé kì í ṣe nítorí wọn tàbí Sanwó-Olu làwọn ṣe ń wá Àìṣà o. Àwọn ń wá kó wá sọ tẹnu ẹ̀ lórí àwọn owó kan tó ń gbé kiri ìlú òyìnbó àti Nàìjíríà ni o. Àwọn fẹ́ mọ ibi tó ti rówó náà àti àwọn tí wọ́n ń fi owó náà rán. Àwọn olóṣèlú tí wọ́n súnmọ́ ìjọba sọ pé bí ọwọ́ bá ti tẹ Àìṣà, awo yóò lù. Owó tí Sanwó-Olu fún àwọn Àtíkù àti Òbí yóò lù jáde àti àwọn owó míì tí Àìṣà bá a kó pamọ́. Ohun táwọn èèyàn wa ń sọ ni pé ìjà ló dé tí orin fẹ́ dòwe báyìí o, pé Tinubu alára ti ṣe nǹkan báyìí rí ní 2011 lásìkò tí Goodluck Jonathan ń du ipò ààrẹ. Àwọn ẹgbẹ́ ACN nígbà náà ti fa Nuhu Ribadu sílẹ̀. Wọ́n ní kí wọ́n dìbò fún gẹ́gẹ́ bí ẹni tó ń du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Àmọ́ nígbà tí ìbò kù sí dẹ̀dẹ̀, àwọn Jonathan rùn súnmọ́ Tinubu ní Tinubu bá dá Ribadu jókòó, ó bá Jonathan lọ. Lára ohun tí ìjà òun àti Arẹ́gbẹ́ṣọlá Ràúfù sì ṣe ṣòro láti dá sí nìyẹn, nítorí nínú gbogbo ìpínlẹ̀ ACN nígbà náà, ìpínlẹ̀ Ọ̀ṣun tí Arẹ́gbẹ́ wà nìkan ni Ribadu ti wọlé. Wọ́n ṣe é pa ní àwọn ìpínlẹ̀ tó kù ni. Ìyẹn làwọn èèyàn ṣe ń sọ pé tó bá jẹ́ ibòmíì ní Sanwó-Olu náwó sí, kò sẹ́ni tí yóò béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ o. Àmọ́ láti náwó sí agbo Àtíkù àti Òbí bí ẹni tó ń fún àwọn ọmọ ogun ọ̀tá ló ń jẹjẹ ni. Àsìkò tí ọ̀rọ̀ yìí tú síta tó sì tú sí ààrẹ Tinubu fúnra ẹ̀ lọ́wọ́ ni nígbà tí ìjà Ọbaṣà àti ilé ìgbìmọ̀ yìí le, àti nígbà tí ọkùnrin tó dupò gómìnà ìpínlẹ̀ Èkó lórúkọ PDP tó kojú Sanwó-Olu nígbà náà gan, ABDUL-AZEEZ Adédìran tí wọ́n ń pè ní Jàǹdọ́, lọ rí Tinubu ní Ṣoro lọ́jọ́ 13 oṣù kẹta yìí tó lóun ti kúrò nínú PDP, òun sì ti padà sínú ẹgbẹ́ àwọn ìyẹn APC báyìí. Bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀pọ̀ pàtàkì nínú àwọn ọmọ ẹ̀yìn Tinubu láti ọjọ́ tó ti pẹ́ gan-an ni Jàǹdọ́ ń ṣe. Bí ọ̀rọ̀ ti wá rí yìí, bóyá wọn yóò dáríjì Sanwó-Olu, bóyá gbogbo ara ẹ̀ ni yóò sì fi kó kinní ọ̀hún, kò tí ì sẹ́ni tó lè sọ o. Àmọ́ ní báyìí nǹkan kò rọgbọ fọkùnrin gómìnà náà. Ó jọ pé àwọn tí wọ́n ń lé ti bá, kì í ṣe pé wọ́n bá a nìkan kọ́ o, wọ́n ti mú un. Yíyọ Ọlọ́run nìkan ló kù fún un. Ọláyíwọlá alága ń lè ṣe ìtọpinpin ọ̀rọ̀ òṣèlú Èkó yìí fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú etí gbọ́ o.